Hello, ẹ̀yin èèyàn mi. Ẹ máa dúpẹ́ ṣé tẹ fi ń tẹ́tí sí wa o. Kì í máa ṣe kékeré. Ná bá ní kábíyèsí ní wọ́n ní wọ́n lọ sí Àkúrẹ́, Àkúrẹ́ Mansion. Wọ́n náà dé ibẹ̀. Ó pọ̀ tó tẹ̀lé wọn pé ó máa pọ̀. Àwọn ẹ̀tọ́rànjì àbí báwo ni wọ́n ṣe ń pè wọ́n. Wọ́n tẹ̀lé, wọ́n ní mọ́tò yẹn fẹ́ tó 30 tọ́n sọ wípé àwọn fẹ́ lọ sí Àkúrẹ́ Mansion. Wọ́n dé ibẹ̀, wọ́n bá Naomi náà ló wà níbẹ̀. Wọ́n ló welcome, ó ti ṣe wọ́n lálejò àlejò lóríṣiríṣi, ó welcome wọn gan. At the end of the day, wọ́n ní Tade ni that is Adewamiwa, wọ́n ló wà níbẹ̀. Ó tẹ̀lé wọn lọ. Àti Uncle Prince Adegboyega. Wọ́n ní bọ́n ṣe dé ibẹ̀ pé gbogbo wọn dé ibẹ̀ bí ìgbà bí ọjà, bí ìgbà tí wọ́n lọ ṣe party. Ṣé mọ̀ pé ọjọ́ gbogbo ti kíní ni ọjọ́ gbogbo bí ọjọ́ ìdùnnú ní gbogbo ìgbà ní àwùjọ kábíyèsí àti olórí Naomi. Wọ́n ní bọ́n ṣe dé ibẹ̀ kẹ́lẹ́lẹ́. Àlejò ṣubú dàlejò pé wọ́n ti wá rí bọ́n ṣe welcome wọn. Pé wọ́n welcome wọn. Naomi ló entertain wọn. So definitely gbogbo àwọn àlejò lóríṣiríṣi àwọn kúùkù àti ṣe oúnjẹ rẹpẹtẹ. Wish pé mo wà níbẹ̀. Wọ́n ní ṣe ló dàbí pé wọ́n tún ṣe another party. Wọ́n kàn lọ bẹ̀, wọ́n lọ feel fine. Wọ́n nígbà tí wọ́n dé ibẹ̀, Adewamiwa wá ní, Ade. Ṣé mọ̀ pé wọ́n ní kò lọ school níbí báyìí, lóyìnbó ló ti lọ school tó ṣe, kò tí ì mọ ọwọ́ wọn níbí báyìí. Ṣèbí bó ṣe dé ló ní kó ṣe ayẹyẹ birthday, wọ́n dẹ̀ bá fà, wọ́n dẹ̀ fẹ́ lójú. Ó ní bó ṣe wá rí Tade ní ká wò ló bá, Tade ní ká wò, àbúrò mà lélé, ó mà ti ga, ó mà ti di big boy, ó mà ti ṣe gbọ́ ti ṣà ó. Pé inú ẹ̀ wá dùn. Ó wá ní, pé kí ló dé tí wọ́n ní kò wá níjọ́ birthday òun. Kí ló dé tí ó wà kíní kan. So wọ́n ní bí ó ṣe bẹ̀rẹ̀ sí ní sunkún ní ẹ̀ pé òun tí ẹ̀ ní brother báyìí. Ọmọ yóò máa ní pé grow tó wá dẹ̀ ti grow. Àwọn tí ẹ̀ láwọn brothers. Òun tí ẹ̀ láwọn èèyàn, àwọn ọmọ ìyá lóríṣiríṣi, ọmọ bàbá lóríṣiríṣi tó gbogbo wọn bá ti grow together pé kì í ṣe òun nìkan. Pé ṣe ni inú ẹ̀ wá dùn. Ó dà pé òun nìkan náà ni ìyá ẹ̀ bí fún kábíyèsí. Àwọn tó kù, àwọn ọmọ bàbá ni wọ́n. So wọ́n ní bó ṣe rí Tade ní ká wò ni tó wá bẹ̀rẹ̀ sí ní sunkún. Kí ló dé tó ń sunkún? Wọ́n mà ló ń sunkún gan, ó wù gidi gan. Wọ́n ní bí ó tún wo bí ìfẹ́ tí ọkùnrin Naomi ṣe tó fi fún wọn. Ṣé mọ̀ pé bó ṣe rí Naomi gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé, ẹ̀rù lè máa bá pé ẹni tóun ti fẹnu bàjẹ́, ẹni tóun ti ṣe gbá, tó ti ṣe tó ti kọ sí Naomi, tóun dẹ̀ ti ṣe, so wọ́n ò tí ẹ mọ̀ pé Naomi lè ṣe dáadáa sóhun báyìí. Wọn kò dẹ̀ mọ̀ pé ní àwùjọ ọmọ Ọlọ́run, láwùjọ Ọlọ́run, peace ni ní gbogbo ìgbà, ayọ̀ ni ní gbogbo ìgbà, gbogbo ìfẹ́ ni ní gbogbo ìgbà. Wà á rí Naomi wà lóore èèyàn, kò kúkú bínú sí èèyàn, wọ́n ní ṣe ló fà á mọ́ra. Wọ́n ní bó ṣe ń sunkún ṣá bí Naomi ṣe wá. Tade ní ká àbí tí Adewamiwa kí ló ṣẹlẹ̀, kí ni nǹkan náà yọ ọkọ mi, kí nìkan wà mọ́. Ó ṣàmú kúrò ní ibi tí gbogbo wọn wà. Ó ṣàmú lọ sí ó excuse wọn níbi tí ó mú wọn. Wọ́n ló ṣàmú wọ́n sí ibi kan lọ persuade, ó ṣà lọ bá sọ̀rọ̀ láti sọ many things fún un. Ó ní ọmọ yẹn wá sọ pé pé òun ò mọ̀ pé báyìí ni òun ò mọ̀ báyìí, pé òun mọ̀ nǹkan tó ṣe òun ṣá. Pé kí Naomi má bínú because àwọn ọ̀rọ̀ tóun ti sọ bá Naomi ní no. Pé ọmọdé yìí ni pé kó fi í lẹ̀. Ó wá sọ bí ó ṣe máa grow ní life, bí future ṣe máa rí fún àwọn ọ̀dọ́. Ṣé mọ̀ pé kì í ṣe ní kì í ṣàná ló ti máa ń bá wọn, ló ti máa ń cancel àwọn ọ̀dọ́. Ìyẹn Queen Naomi because ministry ẹ ni. Nǹkan tó lọ ń yàn fún látọ̀run wá ni. Ó like àwọn ọmọdé, ó dẹ̀ like àwọn youth, ó dẹ̀ like láti máa bá wọn máa kó wọn papọ̀, máa kó wọn jọ láti máa explain things fún wọn bí ilé ayé ṣe máa ní ìlọsíwájú. Wọ́n ló tán bó ṣe bẹ̀rẹ̀ sí ní cancel Adewamiwa nìyẹn o. Kí ọkàn ọmọ yẹn tó balẹ̀ kó tó nu ojú ẹ̀ kúrò. So lọ́rọ̀ kan ṣá, Queen Naomi ṣá win ní àtẹ̀ kó tó padà. Wọ́n nígbà tó ń kí yẹn ṣá kó ṣá ń wú pé bọ̀bọ́ yìí ti bá wí, ó ti bá sọ̀rọ̀, ó ti bá ṣe kíní pé
ẹ ò tí mọ Naomi tó à ń sọ pé Naomi pé wọ́n ṣà accompany ẹ̀ dé ọ̀dọ̀ kìíní ṣá lọ́dọ̀ ọ̀dọ̀ Naomi tó jẹ́ pé gbogbo nǹkan wọ́n ló ṣà ti die down. Wọ́n nígbà tí Adéwámi wá rí gbogbo nǹkan tí Naomi ṣe, gbogbo àlejò àti gbogbo everything. Ọmọ yẹn wá sober pé ǹjẹ́ òun ò ti ṣe mistake báyìí. But Queen Naomi wọ́n ló jẹ́ kó mọ̀ pé everything is perfect for her. Kò sí pé inú òbí òun dẹ̀ pé òun mọ̀ pé kì í ṣe ẹjọ́ ẹ̀, iṣẹ́ èṣù ni. Pé Naomi ṣà take care, kò take care anything. Ó ṣà fàmúra. Wọ́n ní kò jẹ́ bó ṣe jẹ́ o. So ọmọ yẹn ti mọ̀ pé Naomi pé èèyàn rere ni, èèyàn gidi kì í ṣe bí wọ́n ṣe ròyìn Naomi ni Naomi ṣe jẹ́ ló ṣe rí. Ṣé ẹ rí pé it's very wonderful ó dé bẹ̀ pé wọ́n dẹ̀ welcome ẹ̀. Ṣé àwọn oníṣẹ́ ibi yẹn, àwọn tó máa ń kó sínú èèyàn láti máa manipulate yẹn, láti máa ṣe ibi, ṣé wọ́n bá dé bẹ̀? Ṣé wọ́n bá dọ́dọ̀ Naomi? Ìjọ́ tí gbogbo wọn lọ, ṣé kò yẹ kí gbogbo wọn máa ṣe yọ̀tọ̀ mi, kó máa ṣeré, kó máa ṣe kíni? Ṣé ìkankan nu wọn ṣé wọ́n tẹ̀lé kábíyèsí? No. Wọ́n ní bí wọ́n bá ṣe rere a kì í wòye. Àbí ibi tí kábíyèsí bá mú lọ. Ṣé Adéwámi wá máa sọ pé tó bá pé ọ̀dọ̀ Queen Naomi òun ò lọ, ṣé ó tó bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ tí wọ́n ti lò, wọ́n ti pàtì. Ó ti jẹ́ kó sọ̀rọ̀. Wọ́n ò jẹ́ kí ọmọ yẹn ṣe nǹkan tó yẹ kó ṣe láti inú ẹ̀ wá. Wọ́n wá manipulate ọmọ. Ṣé lọmọ mọ̀? Ẹ rí pé àwọn people yẹn, iṣẹ́ ẹbí wọ́n máa tọ̀ wọ́n lẹ́yìn. Tọ́ wọn mọ̀ kankan. Wọ́n ti ṣe ń sìn. Ọkàn wọn sì tún máa regret. Wọ́n máa regret títí ọjọ́ ayé wọn. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká rọra ṣe. Ǹjẹ́ ó tán àbí ó tán? Ṣèbí òun náà ni Queen Naomi àti Adéwámi wá, wọ́n ti dọ̀rẹ́. Àwọn oníṣẹ́ ibi tó wá tún rí, àwọn ọlọ́ tó wá tún rí Naomi pẹ̀lú ọmọ yẹn. Ṣé wọ́n á tún sọ pé àwọn máa bínú? Wọ́n ò mọ̀ pé ìtàn ṣe yẹn, ọmọ yẹn máa hate wọn títí láéláé ni. Ọmọ yẹn gan máa sá fún wọn. Wọ́n ti gbin ẹ̀rù sí inú ọmọ yẹn. So agbára Ọlọ́run ló dẹ̀ máa ṣiṣẹ́ iṣẹ́ tó kù lára Adéwámi wá because ìkà láwọn èèyàn. Òun kí lọmọ mọ̀? Ọmọ ò mọ̀ wá wọn níbí. Ibi tó ti ń lọ school ló mọ̀ wá wọn. Ibi tí ọmọdé bá ti grow, ibẹ̀ ló ti máa kọ́ àpòkọ́ṣe wọn. A tún wá sí ibà wọ́n fẹ́ pollute ẹ̀. Kí ló dé táwọn èèyàn dúdú burú? Àwọn èèyàn dúdú inú wa náà dúdú. Kì í ṣe gbogbo èèyàn o. Àwọn ìkà tán ti yan Sátánì láàyò pé òun ló fẹ́ bá ṣiṣẹ́ tán fẹ́ bá jayé. Ẹ̀yin èèyàn mi, ẹ má jẹ́ kí ká fi torí àwíjàre kí tán lọ tán lẹ́nu. Ṣé rí ẹjọ́ ojú ayé àbẹ́ rí? Ṣé rójú ayé àbẹ́ rí? Ṣé wọ́n mọ̀ pé kábíyèsí lè sọ pé yá o, à ń lọ s'Ákúrẹ́ lẹ́nu Àkúrẹ́ máa ṣọ̀. Kí ló dé tí wọ́n tẹ̀lé? Ṣé wọ́n fi pé bóyá ní ìwé àtàn tí Adéwámi wá bá lọ? Ṣé wọ́n máa ṣọ́ lójú, wọ́n máa ṣọ́ lẹ́sẹ̀ àbí wọ́n máa monitor? Àní kí èèyàn á ṣe ìbàjẹ́ Ọlọ́run ò jọ yín. Ẹ má jẹ́ kí a máa ṣe ìbàjẹ́ torí Ọlọ́run wà. Ọlọ́run wà o. Ká máa rántí pé ọjọ́ kan ń bọ̀ tá máa jíṣẹ́ gbogbo ìwà wa fún Ọlọ́run. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí wa. Ẹ bá subscribe, kẹ́ bá máa subscribe, kẹ́ bá share, kẹ́ dẹ̀ bá love ẹ ṣé o, kẹ́ bá fi tó sí comment section. Mo dúpẹ́, mo máa ń gbádùn comment section yín. Ẹ ṣé gan-an. Ọlọ́run á rán gbogbo wa lọ́wọ́. In Jesus' mighty name. Amen.